èyí lohun tó fa ìdí ìjà aláàfin olùbàdàn àti ṣọ̀ún ògbómọ̀ṣọ́. ọ̀rọ̀ òfin tuntun tílé-ìgbìmọ̀ asòfin ọ̀yọ́ ń múra láti ṣe yìí, ìyẹn òfin tí yóò fi ààyè gba olùbàdàn ilẹ̀ ìbàdàn àti ṣọ̀ún ògbómọ̀ṣọ́ láti ṣe ojúṣe aláàfin ọ̀yọ́ tí aláàfin kò bá sí níkàlẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba títí ayé fún ìpínlẹ̀ wọn. òfin náà ti fẹ́ dá họ́wùhọ́wù gidi sílẹ̀ o. bí àwọn ọba ti ń sọ̀rọ̀ kàṣàkàṣà síra wọn, bẹ́ẹ̀ ni àwọn ìjòyè ń fẹ́ bọ́ ìlẹ̀kẹ̀ ọrùn wọn sílẹ̀ fa sùrùtù. bẹ́ẹ̀ làwọn ọmọ onílùú náà ń fapá jánu kiri. àwọn mọ́gàjí ìbàdàn ṣẹ̀ṣẹ̀ bínú parí báyìí ni. bẹ́ẹ̀ náà làwọn ọmọ ọba ògbómọ̀ṣọ́ gbogbo àti àwọn tí òfin náà yé àti àwọn tí kò yé, kálukú ló ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ àtọ̀tún àtòsì gómìnà ṣèyí mákindé ni wọ́n dojú ìjà kọ. wọ́n ní òun gan-an ni sàádá tó fẹ́ dá gbogbo eléyìí sílẹ̀, pé eku ẹ̀dá ni kó má dá nǹkan tí apá ò lè ká sáwùjọ. nídìí èyí, bí àwọn kan ti ń sọ pé kò gbọ́dọ̀ ṣe é, kó má dá sí òfin ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ohun tó dáa ló fẹ́ ṣe, kó yanjú ọ̀rọ̀ náà kí á lẹ́ẹ̀kan kí awuyewuye tó ń tìdí ẹ̀yọ́ sì wá sópin. kí ni ìdí ìjà yìí gan-an? èyí ni ìdí abájọ. aláàfin kì í ṣe aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí o, aláàfin ti tẹ́lẹ̀ ni. ó ní òun lòun gbọ́dọ̀ máa ṣe alága títí ayé, permanent chairman fún gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́. àwọn ọba kan sì gbà bẹ́ẹ̀ fún. aláàfin ní èèyàn kì í kéré nídìí nǹkan ẹ̀. èèyàn kan kò sì gbọ́dọ̀ torí pé ayé di ayé òyìnbó ká máa wá fi ojú egbò tẹ́lẹ̀, ká wá torí pé kí ayé má bàjẹ́ ká ní kí eégún oníhòòhò máa jáde. pé níbi tí aláàfin bá wà, ọba kan kò gbọ́dọ̀ ṣe alága lé e lórí. ṣùgbọ́n olùbàdàn ilẹ̀ ìbàdàn àti ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ní kò sí bọ́bọ́ ti ṣorí tí náà kí ò ṣe ojàre. ipò náà tọ́ sáwọn. wọ́n ní lóòótọ́ kò sẹ́ni tó ní aláàfin kì í ṣe àgbà ọba, ṣùgbọ́n níbi tí àgbàlagbà bá gùn dé, níbẹ̀ náà làwọn ọmọdé yóò bá a. àti pé òòṣà tí a bá ń ṣe tí a bá ń lé ọmọdé kúrò nídìí ẹ̀, òòṣà náà yóò padà parun ni. aláàfin kò lè jẹ alága títí ayé lé àwọn lórí. bó bá jẹ tiẹ̀ tán kó fààyè gba ẹlòmíì kó bọ́ síbẹ̀ ni. ohun tó ti ń fàjà láti ọjọ́ yìí wá nìyẹn o. kìnní náà sì ti pẹ́ gan-an tó ti bẹ̀rẹ̀. àfi káfà á yọ lẹ́sẹẹsẹ kó lè yé gbogbo wa. àwọn Awólọ́wọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ kínní yìí o. bẹ́ẹ̀ ni ní 1952, nígbà tí àwọn òyìnbó ti ń múra láti lọ, tí wọ́n sì ní kí àwọn ọmọ onílùú bẹ̀rẹ̀ sí í ṣèjọba kí àwọn máa wòran wọn, ẹgbẹ́ Action Group ló wọlé ní Western Region. Awólọ́wọ̀ sì ni olórí ìjọba tí wọ́n ń pè ní leader. àwọn ni wọ́n ní ìjọba tí àwọn fẹ́ ṣe yìí, àfi kí àwọn mú àwọn ọba mọ́ kí kinní náà lè gún régé, torí òfúnwò ìwòrìwò ohun tá a bá jìjọ wò gígùn ní igun. bẹ́ẹ̀ ni ìjọba Western Region ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba, wọ́n pè é ní Council of Obas and Chiefs. wọ́n ní eléyìí yóò jẹ́ kí ètò ìjọba wọn dé gbogbo ìlú àti ìletò nílẹ̀ Yorùbá, nígbà tó jẹ́ àwọn ọba wọ̀nyí láṣojú àwọn èèyàn wọn. kódà níbi tí àjọṣe náà dáa dé, wọ́n fi àwọn ọba náà ṣe mínísítà pàápàá kí wọ́n lè ṣètò owó oṣù tó dáa fún wọn. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adésọjí Adérẹ̀mí ni wọ́n fi ṣe alága ìgbìmọ̀ yìí. òfin tí wọ́n sì ṣe kò ní àlàkalẹ̀ bóyá Ọọ̀ni ni yóò máa ṣe alága yìí títí ayé ni o, tàbí wọn yóò máa pín kinní náà jẹ láàrin àwọn ọba tó kù ni. wọ́n dákẹ́ lórí ẹ̀, bó sì tilẹ̀ jẹ́ pé inú àwọn bíi Aláàfin, Ọ̀wá, Aláké àti Awùjalẹ̀ pàápàá kò fi táratára dùn pé wọn ò sọ pé kí àwọn míì jẹ alága yàtọ̀ sí Ọọ̀ni nìkan. síbẹ̀ kò sí ẹni tó lè wí kinní kan nítorí agbára ìjọba ni wọ́n fi kó wọn jọ. ìjọba ni olórí wọn, wọ́n sì mọ̀ pé tíjọba bá bínú ó lè yọ àwọn nípò ọba. àmọ́ Aláàfin kò yéé fẹ̀gbẹ́ kan ojú wo ipò alága àwọn lọ́balọ́ba, nítorí Aláàfin rò pé àwọn olóṣèlú ń gun òun gàràgàrà. pàápàá èyí tí wọ́n fi ṣe alága ìjọba ìbílẹ̀ àwọn lọ́yọ̀ọ́, ìyẹn Bọ̀dé Thomas, tó ń ṣe bí ẹni pé òun ju òun Aláàfin lọ. nídìí èyí, Aláàfin Adéníran Adéyẹmí bẹ̀rẹ̀ sí í jó lọ sọ́dọ̀ àwọn ọ̀tá Awólọ́wọ̀ àti ẹgbẹ́ ọlọ́pẹ, pàápàá Adélabú Adégòkè Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì.
àwọn adélábù náà bẹ̀rẹ̀ sí ti adéyẹmí aláàfin wọ́n sì tì í títí wọ́n fi yọ ọba náà dànù ní 1953. gbogbo ẹ̀sùn yòówù tí wọ́n bá kà sí aláàfin yìí lẹ́sẹ̀ àwáwí ni o. ohun tó ṣẹlẹ̀ gan ni pé kò bá àwọn ẹgbẹ́ ọlọ́pàá ṣe tó bí wọ́n ti fẹ́. ìyẹn ló ṣe yá wọn lára láti mú ẹnìkan tó ti ń bá wọn ṣe tẹ́lẹ̀ gbádégẹṣin láti gbòlú tí wọ́n sì fi jẹ aláàfin. àmọ́ nígbà tí wọ́n fi Adésọjí Adérẹ̀mí ṣe gómìnà àkọ́kọ́, governor of Western Region, fúnra ẹ̀ ló gbé ipò náà sílẹ̀ fún Aláké Abẹ́òkúta, ìyẹn ipò olórí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba. wọ́n sì ṣètò kí wọ́n máa fi ọdún méjì wà nípò náà nítorí lẹ́yìn Aláké Ọwá Iléṣà ló tún jẹ nígbà tí ìjà sì dé rẹpẹtẹ láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá. Akíntọ́lá ò jẹ́ fi Ọọ̀ni ṣe olórí àwọn ọba láéláé nígbà tó ti mọ̀ pé bàbá Awólọ́wọ̀ ni. torí bẹ́ẹ̀ ló ṣe mú Aláàfin Gbádégẹṣin láti gbòlú tó sì sọ fáwọn ará Ọ̀yọ́ nígbà náà pé òun kọ́ lòun yọ Adéníran Adéyẹmí lóyè o, àwọn ọ̀tá Ọ̀yọ́ Awólọ́wọ̀ ló ń bá wí yẹn o, àwọn ni wọ́n yọ Aláàfin o, torí kò sẹ́nìkan torí ẹ̀ pé nílẹ̀ Yorùbá tí yóò yọ Aláàfin o. àmọ́ ṣe bí nígbà tí kò sí ológbò lókè àjà lẹ́kùn kan ń pe ara ẹ̀ lájẹ lójú onílé tí kan lóhun ọ̀fọ́n tí wọ́n wá ń jìjàkadì bí ológìnní bá dé lójijì ṣé bí eré burúkú ni wọn yóò sàtúká. bẹ́ẹ̀ ló rí nígbà tí àwọn sọ́jà dé ní 1966 eré burúkú ni kálukú ọba ságba inú ààfin ẹ̀ lọ. kò sí ẹnìkan tó tún gbọ́ ọ̀rọ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba níbìkan. kódà èèyàn fẹ́rẹ̀ lè má mọ̀ pé àwọn ọba yìí wà níbìkan lásìkò àwọn ológun ju ìlú kálukú wọn lọ. ẹgbẹ́ ajá ń jó kọ́ lajá ń jùrù, kálukú wọ̀ sin àfi bí ọbẹ̀ páànù. fún ọdún 10 àwọn ìjọba ológun ń fọwọ́ pa kinní náà lórí ni. ọ̀gágun Olúwọlé Rótìmí tó sì ṣe òfin kan kò sọ pé bí àwọn ọba bá pàdé kí wọ́n máa yan ẹni tó bá wù wọ́n bí alága láàrin ara wọn. ṣùgbọ́n nígbà tí wọ́n pín Western State sí mẹ́ta ní 1976 tí wọ́n fi David Jẹ́mibẹ̀wọ́n ṣe gómìnà, òun ló dá ìgbìmọ̀ àwọn ọba yìí padà sí ìjókòó tó ní kí wọ́n máa jókòó wọn. nígbà tó sì ṣe òfin ológun tóun fúnra ẹ̀ fọwọ́ sí ní 1977 pé ìjọba ni yóò máa yan alága àti igbákejì alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba. iye àkókò tó bá sì wu ìjọba ló lè ní kí irú alága bẹ́ẹ̀ jókòó sórí ipò náà mọ́. òfin Jẹ́mibẹ̀wọ́n yìí mú kí nǹkan rọ̀ díẹ̀, pàápàá nítorí tí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wà láyé tí kò sì sẹ́ni tó lè gbó lẹ́nu, òun náà sì ni wọ́n fi ṣe alága. àmọ́ nígbà tí Ọọ̀ni Adésọjí yóò fi wàjà, àwọn olóṣèlú ti dé, wọ́n sì ti ń wo ohun tí wọn yóò ṣe tí wọn yóò fi dá agbára padà sọ́wọ́ Ọọ̀ni yàtọ̀ sí àwọn òfin tí àwọn ológun ń ṣe. nítorí bẹ́ẹ̀ nígbàrà tí wọ́n ti fi okùn adé síjú adé jọba ní ọjọ́ 6 oṣù kejìlá ọdún 1980, níbẹ̀ náà ni gómìnà Bọ́lá Ìgè ti ní Ọọ̀ni ni yóò yẹ alága títí ayé fún ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ tòun o, ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́. níbi tí ìjà sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Aláàfin Lámídì Adéyẹmí àti Ṣọ̀ún Ajagungbadé ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà yìí ní 1981 kí Ọwá Ọbòkun Arómọláràn àti Olúbàdàn Àṣàníkẹ́ tó darapọ̀ mọ́ wọn ní 1982. wọ́n ní àwọn ò lè gbà kí Ọọ̀ni wá jẹ alága lé àwọn lórí nígbà tó ṣe pé Aláàfin ló ti ń ṣe igbákejì alága tó ṣẹ̀ṣẹ̀ wàjà, òun náà ló yẹ kó di alága. bẹ́ẹ̀ bí ìjà bá wà níbẹ̀ ká parí ẹ̀ ni o. òfin tí Jẹ́mibẹ̀wọ́n ti ṣe kalẹ̀ ní Ìgè tẹ̀lé. òfin náà ló ti sọ pé ìjọba fúnra wọn ni wọ́n láṣẹ láti yan alága ìgbìmọ̀ lọ́balọ́ba àti igbákejì ẹ̀. bẹ́ẹ̀ ni òfin náà kò fi dandan lé pé ẹni báyìí níjọba gbọ́dọ̀ yàn, ẹni tó bá wù wọ́n ni. ìjọba UPN kò sì lè fi taratara yan Lámídì Adéyẹmí pé kó wá ṣe alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nítorí Bọ́lá Ìgè wà nínú àwọn tó jà gidigidi pé Lámídì yìí kò gbọ́dọ̀ jẹ́ Aláàfin. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ méjì ju pé ó jẹ́ ọmọ Adéníran Adéyẹmí tí wọ́n yọ nítorí pé ìjọba Action Group nígbàgbọ́ pé NCNC ni bàbá náà ń ṣe. bó sì tilẹ̀ jẹ́ pé Aláàfin Adéyẹmí ń pariwo pé òun ò ṣòṣèlú, kò fẹ́ràn àwọn UPN, gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bá ṣe, àwọn bíi Àríṣekọ́lá Àlàó, Richard Akínjídé, Àdìsá Akínlóye, Ọmọlúlú Olúnlọ́yọ̀ àti àwọn míì bẹ́ẹ̀, MPN ní gbogbo wọn. nídìí èyí ìjọba Bọ́lá Ìgè kò ní fọkàntán nínú Aláàfin Adéyẹmí, wọn ò jẹ́rìí ẹ̀ rárá pé kò lè dalẹ̀ àwọn. ohun tó jẹ́ kí wọ́n mú Ọọ̀ni síjú adé ní tiwọn nìyẹn. ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà dìjà tó sì di ohun tí wọ́n ń pààrà ilé ẹjọ́ sí,
tí ìgbìmọ̀ lọ́balọ́ba náà kò sì lè jókòó fúngbà pípẹ́. Bó sì tilẹ̀ jẹ́ pé ohun tó fà á tí inú Aláàfin fi dùn nígbà tí Olúnlọ́yọ̀ wọlé ní 1983 rèé. Olúnlọ́yọ̀ fúnra ẹ̀ kò lè ṣe òfin kankan ju èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ náà lọ. Àmọ́ gómìnà Olúnlọ́yọ̀ ló pàṣẹ ní 1983 pé kí wọ́n máa pín ipò alága ìgbìmọ̀ àwọn ọba Ọ̀yọ́ jẹ, àti pé ọdún méjì méjì ní alága kọ̀ọ̀kan yóò máa lò. Òfin eléyìí sì dá lójú gbogbo wọn nígbà náà àti Aláàfin pàápàá, nítorí òfin láti fi kápá Ọọ̀ni àtàwọn ọmọ Awólọ́wọ̀ ni. Orí ìyẹn ni wọ́n wà tí àwọn ológun fi gbàjọba, ní kálukú bá tún gba ilé ẹ̀ lọ. Wọ́n wà lẹ́nu ọ̀rọ̀ yìí títí nítorí Ọọ̀ni lòun kò lè wá sípàdé tí àwọn yóò ti jọ máa pín ipò alága jẹ. Tí òun bá wà nípàdé kan, òun gbọ́dọ̀ jẹ́ alága gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá ni. Àwọn Aláàfin tí wọ́n ń bá a jà kò ṣe bí ẹni pé àwọn gbọ́. Wọ́n ní àjọjẹ lódùn, rotational ni, kó máa rotate. Bí ọba kan bá wá lóhun ò gbà jẹ́ kí n jẹ, kó sọ ara ẹ̀ di àṣórìn, kó máa dá nìkan ṣe inú igbó lọ. Bí ìpàdé náà kò ṣe ṣe mọ́ nìyẹn níbí ni wọ́n wà tí wọ́n ń fa ọ̀rọ̀ yìí lọ, tí wọ́n ń fà á bọ̀, tí Kàrímù Àdìsá fi dé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 1990. Òun gbìyànjú láti tún kinní náà tò, ó sì gbé òfin kan jáde nínú oṣù kẹwàá 1991. Òfin tí òun náà tún gbé jáde ni pé kí wọ́n máa pín ipò lórí àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ ni bí ọba kan bá jẹ kí ọba míì tún jẹ. Àwọn Aláàfin àti àwọn tó kù rẹ̀ tí wọ́n jọ ń ja ìjà yìí ti gbọ́ nípa òfin ológun náà, inú wọn sì ti dùn. Àmọ́ òfin náà kò tí ì jáde nínú gẹ̀sẹ́ẹ̀tì tí wọ́n fi pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí méjì, tí wọ́n fa ìpínlẹ̀ Ọ̀ṣun yọ. Nígbà tí gẹ̀sẹ́ẹ̀tì yóò sì fi jáde nínú oṣù kẹwàá, Ọọ̀ni ti kúrò lágbègbè Aláàfin. Nítorí pé ètò tí Abdulkareem Àdìsá ṣe kalẹ̀ yìí, Aláàfin ló kọ́kọ́ ṣe alága ìgbìmọ̀ náà. Nígbà tó sì ti di alága ìgbìmọ̀ yìí tí Ọọ̀ni sì ti lọ, ló ti ń fi hàn pé òun náà kò lè máa pín ipò alága jẹ pẹ̀lú àwọn ọba kankan. Ní Ṣọ̀ún àti Olúbàdàn náà bá bínú. Wọ́n ní kí ni Aláàfin tún sọ yìí? Ṣé bí àwọn ti jọ sọ pé rotational làwọn yóò máa lò ní? Bí wàhálà ṣe tún bẹ̀rẹ̀ ní 1992 rèé Bẹ́ẹ̀ nígbà náà àwọn olóṣèlú ti dé, Kọ́lápọ̀ Ìṣọ̀lá sì ti di gómìnà wọn. Àwọn olóṣèlú ìgbà náà kò rí Aláàfin bí ọmọ ẹgbẹ́ SDP tiwọn. Ọmọ ẹgbẹ́ òṣèlú NRC ni wọ́n kà á sí, nítorí àwọn kan náà tí wọ́n ń ṣe ọ̀rẹ́ ẹ̀ nígbà MPN náà ni wọ́n ń ṣe ọ̀rẹ́ ẹ̀ báyìí náà. NRC sì ni gbogbo wọn. Kọ́lápọ̀ Ìṣọ̀lá ló gbé ìgbìmọ̀ kan dìde tó sì fi adájọ́ Akin Ọlọ́kọ̀ ṣe olórí ẹ̀ pé kó wádìí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yìí, kó tiẹ̀ yanjú ẹ̀ fáwọn. Ọ̀tún rojọ́, òsì rojọ́, àmọ́ kí wọ́n tó yanjú ọ̀rọ̀, Kọ́lápọ̀ Ìṣọ̀lá ti gbéjọba sílẹ̀. Kìnní náà sì ti tún padà sọ́wọ́ àwọn ológun. Ìgbìmọ̀ tí Kọ́lápọ̀ Ìṣọ̀lá gbé dìde tó wá jẹ́ ọwọ́ àwọn ológun làbọ̀ ẹ̀ bọ́ sí yìí ló ní kí wọ́n jẹ́ kí Aláàfin máa ṣe alága títí ayé fáwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, kí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí lè dópin. Nígbà tó di 1995, gómìnà Ike Nwosu tí wọ́n gbé àbájáde ìwádìí náà fún fọwọ́ sí i. Ó ní kí Aláàfin máa ṣe alága àwọn ọba tó kù títí ayé, nítorí ohun tí ìtàn fi ìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. Ńlẹ̀ẹ́gùn Aláàfin bá le. Àmọ́ Olúbàdàn àti Ṣọ̀ún bínú, làwọn náà bá ń pòyì ilé ẹjọ́. Wọ́n ní kò dáa kí Aláàfin máa ṣe alága àwọn ọba títí ayé. Àwọn náà ò gbà. Ipò ẹlẹgẹ́ tí kinní náà wà títí tí Lam Adésínà fi ṣèjọba tirẹ̀ nìyẹn, tí òun náà sì ń wo ohun tí òun yóò ṣe sí òfin náà, pàápàá nígbà tí àwọn Olúbàdàn àti Ṣọ̀ún kì í lọ sípàdé àwọn ọba. Ràṣídì Ládọjà ló mú ọ̀rọ̀ náà le koko. Òun kò fẹ́ kí Ìbàdàn wà lábẹ́ Aláàfin rárá. Gbogbo ìgbà nísìí máa sọ pé àwọn Ọ̀yọ́ òun ti jọra wọn lójú jù. Ṣùgbọ́n gbogbo ìmúra tó mú kò bọ́ sí i títí tí igbákejì ẹ̀ fi gba ipò lọ́wọ́ ẹ̀. Ìyẹn lẹ́yìn tí àwọn aṣòfin ti yọ nípò ní 2006 tí wọ́n sì gbéjọba náà fún Àlàó Àkàlà. Àkàlà sáré lọ sọ́dọ̀ Aláàfin pé tirẹ̀ lòun yóò máa ṣe títí ayé Aláàfin sì dúró tì í láti di gómìnà. Ṣùgbọ́n ìjà padà dé láàrin wọn. Aláàfin kò gbẹ́bẹ̀, ó já Àkàlà bọ́ nípò gómìnà. Àkàlà náà sì gbẹ̀san burúkú lára Aláàfin. Ohun Àkàlà náà kọ sínú ìwé ẹ̀. Ó ní ohun tí Aláàfin ṣe fóun tí kò dúró ti òun kí òun fi wọlé lẹ́ẹ̀kejì lòun náà ṣe kángi mọ́ ọba náà nímú. Àkàlà ló pa òfin tí Nwosu ṣe rẹ́. Ó ní kí àwọn ọba náà tún máa pín ipò ọba jẹ láàrin ara wọn ni. Kí àwọn mẹ́ta, Aláàfin, Ṣọ̀ún,
Olúbàdàn sì máa ṣe alága àwọn ọba tó kù láàrin ara wọn. Ńlọrọ̀ bá tún dàrú o. Ọjọ́ 3 oṣù karùn-ún ní 2011 ní Àkàlà ṣòfin náà. Àmọ́ nígbà tó di ọjọ́ 3 ọjọ́ yìí, àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ̀wé jáde pé àwọn ò gba òfin tí gómìnà náà ṣe. Òfin náà kì í ṣe tàwọn. Bẹ́ẹ̀ ni wọ́n kó ara wọn jọ. Wọ́n lọ bá Aláàfin láti sọ fún un pé ẹ̀yìn ẹ̀ làwọn wà o, òun lálága tàwọn. Àmọ́ Ṣọ̀ún àti Olúbàdàn kò bá wọn lọ o. Bẹ́ẹ̀ àwọn ọba tó lọ yẹn náà ń tan ara wọn ni. Nítorí nígbà tó di ọjọ́ 15 oṣù keje 2011 lẹ́yìn tí Àkàlà ti lọ tí Abíọ́lá Ajímọ̀bí ti ń ṣèjọba, Olúbàdàn Samuel Odúlànà pè pàdé àwọn ọba gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òun ni alága wọn báyìí o. Ńlọrọ̀ bá dariwo níbẹ̀ nítorí Aláàfin ò wá. Òun Pẹ́tù Ìjẹ̀rù ọba Sunday Oyèdìran wojú Olúbàdàn pé kí ló dé tó kó àwọn oníròyìn lẹ́yìn wá síbi ìpàdé àwọn. Àwọn kì í ṣe bẹ́ẹ̀ nígbìmọ̀ tàwọn o. Inú bí àwọn ìjòyè Olúbàdàn Lẹ́kàn Balógun àti Ọmọwálé Kúyẹ̀, wọ́n ní kó yé sọ̀rọ̀ kàṣàkàṣà bẹ́ẹ̀ sí ọba àwọn. Olúbàdàn sáà ń tẹnu mọ́ pé òun ni alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Tó bá wu Aláàfin kó wá, tó bá sì wù kó má wá, kò sẹ́nìkan tó míìsì ẹ̀. Wàhálà tiẹ̀ nìyẹn. Bóyá ni kò jẹ́ ọ̀rọ̀ yìí ló bí Ajímọ̀bí nínú, tàbí bóyá ó sì dá lọ́kàn rú ni nítorí tí kò fẹ́ ṣe Aláàfin Ọláyíwọlá Àtàndá Adéyẹmí. Nígbà tó sì di ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2011 yìí kan náà, gómìnà Ajímọ̀bí fagilé ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní àfàró onílù kó di wọn lò. Òun ò fẹ́ gbọ́ nípa ìgbìmọ̀ lọ́balọ́ba kankan mọ́. Ńlọ fún ọba tọ̀ sí gbẹ̀gìrì. Ńlẹ́lẹ́kọ̀ọ́ bá kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. Bẹ́ẹ̀ ló jẹ́ pé láti ìgbà náà, ọdún 14 sẹ́yìn báyìí o, títí tí Ajímọ̀bí fi gbéjọba sílẹ̀ àti títí di àsìkò yìí tí Mákindé ń ṣọ̀jọba, kò tíì sí ìgbìmọ̀ tàbí ìpàdé àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbìmọ̀ náà ni Mákindé fẹ́ gbé dìde padà tí wàhálà fi tún dé yìí. Òfin wà nílé ìgbìmọ̀ aṣòfin, àmọ́ Ọlọ́run jẹ́ kí òfin náà kẹsẹ̀ járí ni. Bó bá sì kẹsẹ̀ járí, bí yóò ti tẹ́ àwọn alájà àgbùlà náà lọ́rùn tí kò tún ní di ariwo lókù, nítorí pé kinní náà ti pẹ́ tó ti ń wọ́bọ̀. Ibi tí yóò sì forí sọ lẹ́nìkan kò tí ì lè sọ. Ọláyíwọlá alága ló ṣe àgbéyẹ̀wò èdè àìyedè inú ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.